Some glad morning when this life is o'er, I'll fly away. I join what one. Siapa? Aku sama dulu lah, mamu wele udah. Aduh, Pak, ada kau jalan.
Please bring it for me. Oh, I need petrol. Oh, not need petrol. lè fẹ́ dìde ọ̀run sí mi lórúkọ Jésù lẹ́yìn ikú ẹ̀ lórúkọ Jésù ilẹ̀ kò jẹ wọ́n o ilẹ̀ kò jẹ wọ́n o lórúkọ Jésù gbọ́dọ̀ kábàámọ̀ àwọn ọmọ tó sẹ́wọ̀n gbọ́dọ̀ kábàámọ̀ ọ̀tá gbọ́dọ̀ dé sí mi o tá a bá rẹ ẹnikẹ́ni èèyàn ipá pípa agbára kágbára ìjọba kíjọba tó sọ pé òun fẹ́ dìde ogun sí mi àbó òun fẹ́ dojú ìjà àwọn ọmọ mi bó o ṣe lọ tó dágbére lórúkọ Jésù wọn lọ bẹ́ẹ̀ kílẹ̀ kò jẹ wọ́n lórúkọ Jésù ẹnikẹ́ni èèyàn kéèyàn ipá pípa agbára kágbára ìjọba kíjọba tó sọ pé òun ní agbára òun fẹ́ lọ afẹ́fẹ́ òun fẹ́ lọ ọ̀fà òun fẹ́ lọ àṣàṣì òun fẹ́ lọ àránṣí sí mi àbí sáwọn ọmọ bó o ṣe lọ tó dágbére tó ṣubú dẹrù ẹni lórúkọ Jésù rẹ̀ dábẹ́ wọ́n ṣubú dẹrù ẹni lórúkọ Jésù wọ́n ṣubú dẹrù ẹni lórúkọ Jésù wọ́n ṣubú dẹrù ẹni ó sì lọ o lórúkọ Jésù ọkọ̀ wọn fẹ́ Ọlọ́run á ṣe fún wọn o lórúkọ Jésù ẹ̀rọ ní bà mí àyà ní fò mí o ogun dídíde sí mi mo fi iná Ọlọ́run mo fi ràgbà yí ilé mi ká mo fi ràgbà yí àwọn ọmọ mi ká wọ́n bá lórúkọ Jésù mo rí gbogbo àwọn ọmọ mi àtẹ̀mí fẹ́ máa tọ́kọ́ máa táyọ̀ máa tọ́ ọmọ mo rí bọ́ náà jẹ́ Jésù mo fẹ́ jẹ́ ìṣẹ̀dá ayé mi mo fẹ́ jẹ́ ìṣèdílé ilé mi mo gbá ọmọ bọ́ ní Jésù mo gbé Jésù wọ́dún wọn mo gbé mi fẹ́ra bọ́ ní Jésù mo gbé Jésù wọ́dún ayé mi ẹ̀jẹ̀ Jésù kò ṣèdílé wa Jésù kò jẹ́ agbára fún wa àdúpẹ́ nítorí pé ti gbọ́ òkú orúkọ náà Jésù Olúwa wa máa sùn láyà olùgbàlà rẹ̀.
and of the Son, and of the Holy Spirit. And those destroy this body, yet in my flesh shall I see God, whom I shall see for myself, and my eyes shall behold, and not another. That he might be the Lord of both the dead and the living. Pero
a ó rí nínú ìwé Kọ́ríńtì kìíní orí kẹẹ̀ẹ́dógún. A ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ kẹtàdínní ibi ẹsẹ̀ kejìdínlọ́gọ́ta. Scripture reading is taken from 1 Corinthians chapter 15. Shall commence the reading from verse 47 to 58. Praise the Lord. Màá kà ní èdè Yorùbá. Ọkùnrin ìṣáájú ti inú erùpẹ̀ wá. Ẹni erùpẹ̀ ọkùnrin èkejì Olúwa láti ọ̀run wá ni. Bí ẹni erùpẹ̀ ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí ń ṣe ti erùpẹ̀. Bí ẹni tí ọ̀run ti rí, irú bẹ́ẹ̀ ni àwọn tí ń ṣe ti ọ̀run. Bí àwa sì ti lu àwọn sọ́mọ̀ ẹni erùpẹ̀, bẹ́ẹ̀ ni àwa lu àwòrán ẹni ti ọ̀run. Ará, ǹjẹ́ èyí ni mo wí pé ara òun ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìdíbàjẹ́ kò lè jogún àìdíbàjẹ́. Kíyèsí, ohun ìjìnlẹ̀ ni mo sọ fún yín, gbogbo wa kì yóò sùn, ṣùgbọ́n gbogbo wa la ó pa láradà. Lọ́gán ní ìṣẹ́jú nígbà ìpè ìkẹyìn, nítorí ìpè yóò dùn, a ó sì jí àwọn òkú dìde bí àìdíbàjẹ́, a ó sì pa wá láradà. Nítorí pé ara ìdíbàjẹ́ yìí kò lè ṣàìgbé àìdíbàjẹ́ wọ̀, àti ara kíkú yìí kò lè ṣàìgbé ara àìkú wọ̀. Ṣùgbọ́n nígbà tí ara ìdíbàjẹ́ yìí bá ti gbé àìdíbàjẹ́ wọ̀, tí ara kíkú yìí bá sì ti gbé àìkú wọ̀ bẹ́ẹ̀ tán, nígbà náà ni ọ̀rọ̀ tí a kọ yóò ṣe pé a gbé ikú mì ní ìṣẹ́gun. Oró ikú ní ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ní òfin. Ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fún wa ní ìṣẹ́gun nípa Olúwa wa Jésù Kristi. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo, níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú Olúwa. Yeah.
readily available. And he linked me to a brother who has always been with us all along. So in a few minutes, catch them young. Please come forward. They want to do their presentation. Bàbá wa Adélékè Adébánjọ ti lọ, ó mà ṣe ẹni rere ti lọ. Ó mà ṣe ikú dóró. Ó mà ṣe ikú ṣèkà. Àdájì ní àsìkò lóko. Bàbá wa Adélékè Adébánjọ ti lọ. Èrò sọ́run làwọn ṣe.
torí wọn ṣe tí wọ́n ti gbé pamọ́ fún ìgbà pípẹ́. A rí àwọn tó yẹ pé nígbà tó ní pé wọ́n sí ìlú pọ̀ tí wọ́n gbé lọ sí ilé wọ́n bẹ̀rẹ̀ sí ní rùn wọ́n lé nígbà tẹ́lẹ̀ òkú tí ìbọn ṣùgbọ́n tí wọn ò rí bẹ́ẹ̀ torí ọ̀nà afẹ́ bá ṣe ká dìde ká mú ọrẹ tó jọjú àpẹẹrẹ ọlọ́run. Praise the Lord. Hallelujah. Power is on our face. Lifting up. ọmọ màmá. adúpẹ́ fún òpin tí ó dára èyí tí ẹ fún àwọn bàbá wa olùwẹ̀gbà ọpẹ́ wa. a fi gbogbo ètò ìsìn náà lé lọ́wọ́ ọlọ́run ní ìgbà ìṣàkóso bí a ti ń tẹ̀síwájú ní bàbá àtẹ̀síwájú Jésù wà. Shall I be when the first trumpet sounds?
chapter 8, Orí kẹjọ, verses 36 and 37. ẹsẹ̀ ìkẹrìndínlógójì àti Mark ìkẹtàdínlógójì. chapter 8, Máàkù orí kẹjọ, I'm reading from verse 36 and 37. wọ́n ka ẹsẹ̀ ìkẹrìndínlógójì àti ìkẹtàdínlógójì. For what shall it profit a man Nítorí pèrè kí ni fún ènìyàn if he shall gain the whole world bí ó jèrè gbogbo ayé and lose his own soul? tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Or what shall a man give in exchange for his soul? Tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Let us pray. Let us pray. The Greek word translated soul is when we say Greek word, in most cases, we tell you Greek word, we tell you English word, is because the scripture is written in two languages. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan ní èdè Hébérù eléyìí ní èdè Gíríkì, ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé èdè méjì yìí ní pàtàkì jùlọ tí a fi kọ Bíbélì. The Old Testament is written in Hebrews. Májẹ̀mú láéláé a kọ ní èdè Hébérù. The New Testament is written in Greek. Àwọn akọ májẹ̀mú tuntun ní èdè Gíríkì. And some people say you should have some Arabic language. Àwọn kan tẹ̀sẹ̀ tó yẹ ká túmọ̀ èdè Árábíkì. So when we want to make exposition of the Bible, Ṣùgbọ́n tá a bá fẹ́ ṣàlàyé lórí àwọn ọ̀rọ̀ inú Bíbélì, we go back to the rudiment of these languages because that is the culture. a padà lọ sí inú àwọn èdè yìí nítorí wípé àwọn gangan ni ọ̀rọ̀ náà ti And just as we have in Yoruba culture, a word can mean so many things. A word okay can mean okay, can mean also. It can mean oko. It can mean a vehicle. It can mean oko. It can mean so many things. So the same thing in these languages. That is why we go back because that is the culture in which the scripture is written. Gẹ́gẹ́ bó ṣe wà nínú èdè Yorùbá tí ọ̀rọ̀ kan lè ní oríṣiríṣi ìtumọ̀, bẹ́ẹ̀ náà ló rí ní àwọn èdè mìíràn, ìdí tá a fi ní láti ṣe àtúpalẹ̀ wọn So nìyẹn. the Greek word translated soul is the same word translated life. Nínú èdè Gíríkì bá a ṣe túmọ̀ ẹ̀mí bẹ́ẹ̀ náà la ṣe túmọ̀ ọkàn. And Jesus used it in two contexts. He used it in reference to life here on earth and in reference to life beyond it. Jésù wá lò ní ọ̀nà méjì, ó lò ó ní ti ayé nínú ayé ìsinsìnyí àti ní ayé tó ń bọ̀ wá. Once a person is born into the world, that life lives forever. Nígbà tá a bá ti bí èèyàn sínú ayé yìí, ó wà títí láéláé. It is just a matter where it goes after life here on earth. Ohun tó yàtọ̀ náà ni ibi tó ń lọ lẹ́yìn ayé tí Whether nínú ayé. you will be with the Lord or you will not be with the Lord. Bóyá ó máa wà pẹ̀lú Olúwa tàbí kò ní wà pẹ̀lú Olúwa. What we call death, and that's not the topic of today, Ohun tá à ń pè ní ikú, death is separation. eléyìí jẹ́ ìyapa. Separation of soul from the body. Ó jẹ́ yíya ẹ̀mí nípa kúrò nínú ara. That is physical death. Eléyìí jẹ́ ikú ti ara. Spiritual death is separation one from God. Ikú ti ẹ̀mí, òun náà ni ìyapa ènìyàn kúrò And that lọ́dọ̀. can be in two dimensions. Eléyìí sì lè wá ní ọ̀nà méjì. Temporarily, those of you who don't know God, you will meet him one day. You still have a chance to repent when you are alive. But once you die, that is eternal separation. You need second death because there is no remedy. Ẹni tó wà nínú ayé tí ò tí ì mọ Ọlọ́run, ó sì ní àǹfààní láti bá Ọlọ́run pàdé. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá ti kú tí ò mọ Ọlọ́run, ó ti ní ìyapa ayérayé kúrò lọ́dọ̀ Ọlọ́run. The text we read is talking about getting the whole world. Ibi tí a kà ó sọ nípa jíjẹ gbogbo ayé yìí. It's not possible. Kò sì ṣeé ṣe. But for the purpose of this sermon, let us assume it is possible. Ṣùgbọ́n nítorí ìwásù yìí, ẹ jẹ́ ká gbà bí ó ṣeé ṣe. And it's not possible that everyone can live the world. Ṣùgbọ́n kò ṣeé ṣe pé tẹ̀lé fún jẹ̀ gbogbo All ayé. the millennium, the wealth, the power, the faith, and so on and so forth is nothing compared with the soul of man. Once that is done, that's the end of the soul. Why the soul is not superior to the things of the earth? Ìdí mẹ́rin pàtàkì ló wà tí ẹ̀mí ọkàn ṣe ṣe pàtàkì jùlọ sí gbogbo ayé yìí. Number one, Kìíní, everything fades away and passes away. gbogbo nǹkan òun náà ló máa tán. A person passes something, a person possesses something, but it's on that. Èèyàn lè ní ohun kan ṣùgbọ́n kì í ṣe títí láé.
The believer's life is not to be preoccupied with mundane things of the world, even though some of them are necessary for him. Ìgbé ayé onígbàgbọ́ kò gbọdọ̀ kún fún dídé àwọn ohun ti ayé yìí bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ló wúlò fún ìgbé ayé yìí. And God has made preparation. God, in fact, what you don't know is that the scripture does not, God does not create you to be a pauper. God does not create poverty for you. God has time, He has conditions, He has ways. Ọlọ́run sì dá ẹnikẹ́ni And láti His ways are not your ways. And He has time. Ó ní ètò, ó ní èrò, Don't ó wait sì ní until àkókò. His time comes, you will kill yourself. You can make money but it may not last. Ṣùgbọ́n tó o bá dúró de àsìkò tí Ọlọ́run o kò máa ṣe ra ilé ìṣègbè. Torí o máa rówó ṣùgbọ́n o ní lè gbádùn. So a believer is to seek to become a citizen of God's kingdom, and is to seek others, encouraging them to become citizens of God's kingdom. Spirituality. Kò sí ohun tó jọra wọn láàárín ìgbé ayé tinú ayé yìí àti ìgbé My ayé Christian life is so in my place of personal work. ìgbé ayé ìgbésẹ́yìn wa ó gbọ́dọ̀ fara hàn níbi That àti is good ìṣiṣẹ́. that you are serving God, people will be blessed in one way. Tí àwọn èèyàn bá mọ̀ wípé òsìn Ọlọ́run wàá jẹ́ alábùkún fún ogun láti máa Not lọ́wọ́ only come from God and giving to God's purpose, it's not like that. It's your life. No, you need to buy it. kì í ṣe wípé So that you have God's thoughts in your life. People will glorify God that God has placed me in place. kì í ṣe kìkì wípé ká máa kó wá sínú ìjọ tí wọ́n fi ṣe lè jẹ́ fi ṣe tòun ṣùgbọ́n a gbọ́dọ̀ gbé ìgbé ayé tó dúró lórí bíbélì nígbà yẹn ni àwọn èèyàn máa ń gbà sí The ọ̀nà. things we are looking for will be and will be rich. Nígbà tí àlàáfíà tá à ń lépa láti wà lọ́wọ́. So material things can only make a person comfortable. Àwọn ohun ti ayé yìí wọ́pọ̀ lè jẹ́ kára rọ̀ yìí. The things of the world can only look good, taste good, feel good, but that is all they can do. Àwọn ohun ti ayé yìí wọ́n lè dára ní wíwò àti ní lílò ṣùgbọ́n ohun tí wọ́n lè ṣe náà. But I want to tell you that all these don't come from their external, they are outside now. And that's the whole problem. Man's problem is evil. Ṣùgbọ́n mo fẹ́ ka mọ̀ pé gbogbo àwọn eléyìí wọ́n tí ohun àfojúrí eléyìí sì kọ́ ní ìṣòro ènìyàn. Ìṣòro ènìyàn jẹ́ ohun ti inú. The need that one senses in me is not to get somebody comfortable, but to be inwardly satisfied and spiritually satisfied. Àyè tí èèyàn ní kì í ṣe wípé kó ní ìbápàdé ti òde ṣùgbọ́n kó ní ìtẹ́lọ́rùn láti inú wá àti ti ẹ̀mí. Material things must touch the inside of me. They can, material things cannot touch the inside of me. They can only make it comfortable outside. Àwọn ohun tí à ń lé nínú ayé yìí wọn ò lè bá ìdílé ti inú pàdé ṣùgbọ́n wọn á kàn lè dára rọ̀ òde. Man within understanding within himself that all material things they pass away, even himself and the Papa that pass away. He subdues the knowledge, pushes it out of the thought, yet he grows. Gba ọpẹ́ wa. Ǹjẹ́ a ò lè máa gbàdúrà fún ọmọ nítorí ẹ ti ṣe wọn lọ́wọ́ iṣẹ́, wọ́n sì ti wá sọ́dọ̀ yín wá sí i. Ṣùgbọ́n a fi ìdílé tí bàbá fi sílẹ̀, a fi ìdílé náà gbé yín lọ́wọ́. Lórúkọ Jésù, ìwà láàyè yín ẹ jẹ́ kí ó máa wà nínú ìdílé yìí. Bàbá ogún rere tí ẹ ti rán bàbá wa Adébánjọ lọ́wọ́ láti fi sílẹ̀ fún àwọn ọmọ ogún rere yìí lórúkọ Jésù ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ màmá wa tí bàbá fi sílẹ̀ a fi wọ́n lé yín lọ́wọ́ màmá Dickness Adébánjọ lórúkọ Jésù Olúwa ẹ má jẹ́ kí ẹrù kí ó bà wọ́n. Bàbá ẹ̀mí mímọ́ yín ẹ jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ olùdùnnú fún wọn. Bàbá ẹrù ti èèyàn méjì tó wá ti di ẹnìkan oore ọ̀fẹ́ fún màmá láti lè tọ́jú àwọn ọmọ yìí láti lè sìn wọ́n dé ibi tí ó wù ẹ̀yìn Ọlọ́run gbogbo ẹ̀ wá fi fún wọn. Bàbá mo gbàdúrà pé nígbà tí bàbá ti fi ìdílé yìí sílẹ̀ lórúkọ Jésù ẹ̀mí mọ́ yín ẹ jẹ́ kí ó máa ṣààbò fún wọn. Agbára ọ̀gá ògo ẹ jẹ́ kí ó máa wà
lórí ìdílé yìí gbogbo ìpinnu agbára òkùnkùn lórí ìdílé yìí kí ó máa di asán. Mo gbàdúrà wípé láti àsìkò yìí lọ ohun ayọ̀ ohun ìgbéga ohun ìbùkún òun ni kí ó máa wà nínú ìdílé yìí. Adúpẹ́ Ọlọ́run ìgbàlà wa bí a fi gbogbo àwọn extended family members a fi wọ́n lé yín lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí ó lè má ti mọ Kristi Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn ẹ jẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ lára ìgbé ayé bàbá kí wọ́n lè tọ̀ Jésù Kristi wá kí wọ́n lè fìgbé ayé wọn fún Jésù Kristi kí ìgbẹ̀yìn wọn náà kí ó lè dára bíi ti bàbá lórúkọ Jésù pé wá ṣe bẹ́ẹ̀. Ní àgbàdúrà
to locate you in Jesus' name. And whatever you do, may God's name be glorified. Ayára ẹ̀sìn náà lórúkọ ti ara, lórúkọ ti ọmọ, àti lórúkọ ti ẹ̀mí náà ní orúkọ Jésù Kristi Olúwa wa.
ti parí ẹ̀.
I am the resurrection and the life, says the Lord. He that believeth in me, so he was dead, yet he live. Whosoever liveth and believeth in me shall never die. I know that my Redeemer liveth, and the later day of the year, after my skin won't destroy this body, yet in my flesh I still go, whom I shall see for myself, and my own eyes shall behold, not another. Brought nothing to this world, and it is certain we can carry out to know, the Lord gave and the Lord has taken. His body to the hand, heart to heart. Ashes to ashes, dust to dust. A sure and certain hope of the resurrection body, that it may be like unto his glorious body according to the mighty working whereby he is able to subdue all things to himself. We are singing Masi olu lekosi masi masi lórí ilé ayé olùwàlà ọ̀fẹ́ ọ̀ṣùgbọ́n Jésù fẹ́ràn jù súnlé 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 nínú ìlànà ẹ̀kún ìsinmi tirẹ̀ pé ó sì dájú súnlé. Sore, sore, títí òkì kí ayé yóò fò lọ, títí yóò fi orí tí wọlé, títí òkùnkùn yóò fi ré kọjá. Sore, 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 títí òkò àjíǹde yóò fi tàn. Táwọn tó mú ló Jésù lọlé, tó mú tó tún wá kì í ṣe ní rẹ̀rẹ̀, súré, súré, súré. Títí ẹni mo ló ṣe ọlẹ́wà, mo ló máa tán lọ́wọ́ lọ́wọ́, ó lọ sínú àdéhùn àrẹwà. Sure, 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 sure. Nígbà tí àkókò tí ẹ̀yin ti mọ̀ sí àwọn ọ̀pọ̀ àgbàdo àlùkò Jésù
gbẹ̀yìn wa àjà padà lẹ́jọba wa. Orí ọ̀fẹ́ láti mú ìgbé ayé wa dípò ẹ̀yìn Ọlọ́run pàlọ́ rẹ̀ bẹ́ẹ̀. In Jesus' name. Amen. Father, we thank you for his life. Father, we give you the thoughts, we call it into yourself. Father, we are embarking on this journey of going over in the mighty name of Jesus. Father, we pray for our people that are here, O Lord, especially the academics. Before we stay there, Father, we receive you first in the mighty name of Jesus. Father, as we bring all the family, we cover you with the blood of Jesus. We cover the entire family with the blood of Jesus. We will never more again in the mighty name of Jesus. God, we uphold you. Thank you because you are in Jesus' name. Amen. Bàbá wa tí Ọlọ́run wa fi ẹbí bàbá wa tán sílẹ̀ dé lọ́wọ́ lórúkọ Jésù ẹ wá di ọ̀hún ẹ wá jẹ́ bàbá fún wọn. Ohun tí àwọn ò lè ṣe ní rere ẹ wá ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ẹbí ẹ tó fún wọn òkú yìí ẹ má ṣe ní àkópà gbogbo ìpèníjà tó lè máa dìde sọ ẹ máa fún ní ìṣẹ̀lẹ̀ ní gbogbo ọ̀nà ẹ dì wọ́n mú níbi tí wọ́n lẹ́gbẹ́dé wọ́n ta bòǹgòdè ó di àbò tẹ́nikẹ́ni lè dojúkọ láti ẹ̀mọ́ yìí wọn ká wà láyé Ọlọ́run kó má ṣe fi sílẹ̀ òkú Ọlọ́run tó farahàn ní ẹni tó kùtà níbẹ̀ láti kó nígbàgbọ́ ní Kristi kó bẹ́ẹ̀ yọ̀nà ayé ògo ní forúkọ yín Olúwa ogun tó Olúwa sì fi ṣẹ́ kó má tó gbérí mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Go to the front house for the final section. Go to the front. A máa padà síwájú dé. Three times. Báyà. Ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Ojú rere rẹ̀ ìpadà kì yóò sí nǹkan. Ọwọ́ ẹ̀jẹ̀ tó wọ́ wá sàn pípele dídí òrò fẹ́ agbára. The Lord who had upheld you to this moment is more than able to see you. Amen. He's taking the right choice. Is the anchor. Is the anchor that steals the soul. Once you anchor your life in the hands of God, you are nothing to be great. You will then only commit your ways on it. Or trust also in God to bring you to pass. So we'll be going, we'll be greeting you and so on, but the Lord will never leave you. Amen. His ever abiding presence will never leave you. Amen. You'll be your sufficiency. When you look up, you find His assistance. Right and left, He will hold you. At the back, He will protect you. Good news. You are in the camp of the righteous and be your portion. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́. Àyè ń bẹ, àyè ikú kó má ṣe ṣí sílẹ̀ fún wa. Àyè ẹ̀sán kó má ṣe ṣí sílẹ̀ fún wa. Ayọ̀ tí ń kóró bàjẹ́ lẹ́yìn sí bí kó jẹ́ ìpín wa. Gbogbo àtàwọn wá sí ìyàwó tó dájú lórí wa. Ẹni kankan ẹni máa padà sáyò aláyàwó Nàìjíríà. A ti gbàdúrà, a ti gbọ́ ọ̀rọ̀ yín. Ó rọ̀ fẹ́ tá à ń rí yín ká tó rí ìpẹ́ wa fi tà wá lọ rẹ̀. Ní gbogbo ọ̀nà ẹ ti wà mú Olúwa. Àmì kí a jẹ́ tí ẹ sàṣìwà lára. Wà láàyè yín.
kó má ṣe dágbére fún wa gbogbo ní orúkọ ọmọ jẹ́ kó rọ̀ fẹ́ Jésù Kristi olúwa ẹ̀mọ́ ti Ọlọ́run àpọ̀tẹ̀ mímọ́ kó máa bá wa gbé láti sìn lọ àti títí láéláé tó tọ́ Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Thank you. God bless everyone.
Mọ́mí ní the two shall be come but I will travel owó plane èèyàn méjì lọ máa sọ. Wọ́n yìí lọ gbọ́ bẹ́ẹ̀ yàn kan wá mọ́. Àti máa ń fẹ́ jáde bí ẹsẹ̀. Ẹran ni wọ́n ń bọ̀. Wọ́n dà owó yẹn padà. Orí òwò kí mo ti lẹ̀ kéré ẹ̀fọ́ àlọ́gbà rẹ̀. Ẹ ṣé olúwa kí mo ti lẹ̀ kéré ẹ̀fọ́ àlọ́gbà rẹ̀. Ẹ ṣé orí ìrora rẹ̀ Jésù. Ẹ ṣé láti kékeré mi ló ti sọ mi. Bàbá mi ẹ ṣé bàbá mi ò mọ̀ ṣe mo dẹ̀ ṣàṣeyọrí. Èmi kọ́ ni tíráàkà mi ni mò ń wé. Wọ́n bèrè pé tán ni. Olènìyàn ló dúró kí wọ́n ti sọ̀rọ̀. Olènìyàn ló dúró kí wọ́n ti lọ sí kíkọ́. Onídúró mi ò ṣe o. Wá sọ wípé hallelujah ni wọ́n máa kọ́. Hallelujah sí wọ́n lọ́rùn. Orin hallelujah ni wọ́n máa wọ́n tó. Hallelujah. Hallelujah ni wọ́n máa kọ́. Hallelujah. Ẹ tóbi o, ẹ tóbi impression. Olúwa ẹ dára o, ẹ dára. Kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi. Kò sẹ́ni tá a lè fi ṣàfiwé rẹ̀ o. Ẹ tóbi. Olúwa ẹ kọ́ máa ní sọ̀yà á pé. Olúwa ẹ tóbi o. Ẹ tóbi. Olúwa ẹ tóbi o. Ẹ tóbi. Kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi. Kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi. Olúwa. Olúwa wa. Olúwa ẹ tóbi. Ẹ tóbi o. Ẹ tóbi. Ẹ tóbi gan. Olúwa ẹ tóbi. Ẹ tóbi o. Ẹ tóbi. Kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi. Kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi. Olúwa. Ìjó ni máa jẹ̀ fún àwọn ẹ̀ṣá jẹ́ jó. Ẹ̀jẹ̀ ń bọ́ mi ní. Àníṣe ìjó mi máa jẹ̀ fún àwọn ọ̀yà àjẹjó. Ìjó mi máa jẹ̀ fún àwọn ẹ̀ṣá àjẹjó. Wà ní àgbẹ̀ lárugẹ. Ẹ̀fọ́ mi gbé Jésù lárugẹ. Wà ní àgbẹ̀ lárugẹ. Ẹ̀fọ́ mi gbé Jésù lárugẹ. Wà ní àgbẹ̀ lárugẹ. Àníṣe ìjó mi máa jẹ̀ fún àwọn ẹ̀ṣá àjẹjó.
sọ̀hún ẹ wò wọ́n ní kẹ́ ẹ wọ ẹyẹ. ẹ bá kábàlà jà ní ẹ bá kábàlà lẹ́sẹ̀ àmàlà mi. ẹ má bàlà kẹ lọ sí dájú lẹ́sìn mo mọ̀ wé tí mo ti fídíò wa lẹ́ẹ̀kan àwọn ọ̀rọ̀ yẹn sí náà ni. ọjọ́ wa jẹ́ gbà tí kábíyèsí fún àwọn tó ń jẹun. àwọn náà ni wà ní kókó. Omi dà. Ṣẹ́fẹ́ ṣọwọ́ mi. Láti ẹ̀fẹ́ mú. Lọ́sẹ̀ àgbò náà lè ó sì pẹ́ gan ìyá ajá. Ó lè mọ pẹ́dà èyí ó ń gbé lọ́dà Olúwa. Ó lè mọ pẹ́dà èyí ó ń gbé lọ́dà Olúwa. Gbogbo fọ́tò tẹ àbí fídíò tẹ ṣe ní church látàn ẹ̀ fọ́fà bàbá fáyé.